a kú dédé àsìkò níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa fún ti àkókò yìí lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Ojú tẹ́ fi ń wò ó ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ròyìn tọ̀sán tèmi. Níṣe ni àwọn ajínigbé ti ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí pẹ̀lú bí wọ́n ṣe ń sọ ara wọn di ọlọ́kọ̀ àti elérò tí wọ́n sì fi ń jí àwọn ènìyàn gbé ní ojú ọ̀nà ìlú Ìbàdàn sí ìlú Ọ̀yọ́. Látàrí ìwọ́de tó ń wáyé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà, níṣẹ̀lẹ̀ kan kò sójú mímu fáwọn olùwọ́de ní ìpínlẹ̀ Rivers pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ bí wọ́n ṣe lu àwọn tó ń ṣe ìwọ́de nílùkulù léyìí tí wọ́n tún lu ẹni tó jẹ́ akàròyìn níbẹ̀. Àwọn ọlọ́kadà ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fọrin bọnu báyìí tí wọ́n ní ìbẹ̀rù bojo kò jẹ́ kí àwọn gbádùn o pẹ̀lú bó ṣe já sí wípé níṣe ni wọ́n jí àwọn ọlọ́kadà gbé tí wọ́n sì tún ṣekú pa wọ́n wọ́n tún gbọ̀kadà wọn lọ ní ìpínlẹ̀ Ondo náà. Ẹ gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Nílùú Ìbàdàn sí ìlú Ọ̀yọ́ níṣe ni àwọn ajínigbé ti ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àti ọ̀nà míì láti fi jí àwọn ènìyàn gbé lọ. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún asòfin Asimiyu Alarape ń lọ fi èyí tó fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe ọ́ di mímọ̀ wípé ẹni tí àwọn jọ ń gbé ní agbègbè ló sọ ọ̀rọ̀ náà bí orí ṣe kó yọ ní àhámọ́ àwọn ajínigbé ọ̀hún nílùú Ìbàdàn sí ìlú Ọ̀yọ́. Nínú àlàyé tó ṣe, ó ní arábìnrin tí àwọn jọ ń gbé tí orí kó yọ yìí ni a gun ọkọ̀ yún láti ìlú Ìbàdàn lọ sí ìlú Ọ̀yọ́ tó sì já sí wípé nínú àfúrámọ̀ ẹni tó wa ọkọ̀ náà àti àwọn ènìyàn tí wọ́n ń gbé papọ̀ mọ́ wọn ó ní wọ́n jẹ́ 8 tí gbogbo wọn sì jẹ́ àwọn ajínigbé. Ó ní wọ́n jí àwọn gbé wọ inú igbó lọ tí wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn àti ohun àlùmọ́ọ́nì tí àwọn ní tó fi mọ́ owó àti dúkìá wọn lásìkò náà tí wọ́n sì dá àwọn 7 sílẹ̀ nínú ètò sọ wípé wọ́n wa àwọn 4 tó kù wọ inú igbó lọ. Ó lóun kò tí ì lè sọ ipò àbí àyè tí àwọn 4 tí wọ́n wà báyìí. Ó ní ọgbọ́n tí wọ́n dá lásìkò yìí ni pé wọ́n ṣe bí àwọn tí wọ́n ní ọkọ̀ tí wọ́n sì fi ń gbé àwọn èèyàn wọ inú igbó tí wọ́n fi ń jí wọn gbé wá inú igbó sálọ. Wàyí o, ẹni tó jẹ́ olórí àwọn ọlọ́dẹ sọ̀lúdẹ̀rọ̀ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ọba Núrẹ́nì Akíntọ́lá nígbà tí ó fi ọ̀rọ̀ léde lórí ọ̀rọ̀ yìí, ó sọ di mímọ̀ wípé ó ti pẹ́ tí àwọn ti ń sọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fún àwọn ní ìyọ̀ǹda kí àwọn wọ inú igbó tọ àwọn ajínigbé náà lọ. Wọ́n ní àwọn ọmọ ojúlẹ̀jà gbogbo inú igbó náà tí àwọn yóò sì lọ fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé náà tí yóò sì fà wọ́n fún àwọn agbófinró. Ó ní ṣùgbọ́n láti ìgbà tí àwọn ti ń fọn rere pé kí wọ́n fún àwọn ní ìyọ̀ǹda níṣe ni wọn kò gbọ́ tí wọn ò sì gbà tí gbogbo ẹ̀ ti fi ń di ohun tó ń wáyé ní lemọ́lemọ́ báyìí. Ó wá sọ di mímọ̀ wípé tí àwọn bá sì wọ inú igbó náà láì gba ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn ìjọba àti àwọn aláṣẹ níṣe ni wọn yóò da ẹ̀bi ọ̀rọ̀ náà lé àwọn lórí. Èyí ló sì fà á tí àwọn náà sì fi káwọ́ gbéra tí àwọn ń dúró de àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí àwọn wọnú igbó náà kí àwọn sì lọ wá àwọn ọ̀daràn náà wá jáde. Látàrí ìwọ́de èyí tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí, níṣe ni ẹ̀kọ́ kò sójú mímu ní ìpínlẹ̀ Rivers ní olúùlú ìpínlẹ̀ Rivers tí ń ṣe Port Harcourt ní ìwọ́de ti wáyé lẹ́nìí, ṣùgbọ́n tí àwọn ọmọ gànfẹ́ tí wọ́n sì lu àwọn tí wọ́n ń ṣe ìwọ́de náà ní ìlúkulù. Lára àwọn tó jẹ́ akàròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Channel èyí tí wọ́n lù ní ìlúkulù lára wọn tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ náà sílẹ̀ òun ni Deborah Agbala tí wọ́n sì lù ní ìlúkulù. Wọ́n sọ di mímọ̀ wípé látẹnu ẹni tó jẹ́ tí ọ̀rọ̀ sójú rẹ̀ tó ní ká fi orúkọ bò òun ní àṣírí, ó sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé àwọn olùṣèwọ́de ni wọ́n ti ń ṣe ìwọ́de ní sẹkítẹ́ríàtì ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Rivers ọ̀hún láti bí ọjọ́ 6 sẹ́yìn tẹ́ni sì ń ṣe ọjọ́ 7 nínú ìwọ́de ọ̀hún. Ó ní bí wọ́n ṣe pé bíbà látún ti máa ṣe ìwọ́de, ó ní àwọn ọmọ gànfẹ́ ni wọ́n yọ pọ́npọ́ kùmọ̀ àti àdá tí wọ́n sì lé àwọn tí wọ́n ń ṣe ìwọ́de náà ní ìlékùlé. Ó ní sí ìyàlẹ́nu òun níṣe ni àwọn agbófinró ni wọ́n wà
níbi tí ọ̀rọ̀ yìí gan tí ó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí wọ́n káwọ́ gbéra tí wọn kò yà sí àwọn ọmọ gànfẹ́ tí wọ́n lu àwọn èèyàn nílùkulù yìí. Nínú ẹ̀ náà ti ní wọ́n lu ẹni tó jẹ́ akàròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Channel náà ní ìlùkulù, èyí tí wọ́n sì sọ wípé àwọn ọmọ gànfẹ́ náà ni wọ́n lọ nírọ̀rùn àti ìrọwọ́rọsẹ̀ nígbà tí àwọn agbófinró ṣe nǹkan kan fún wọn. Sí ìyàlẹ́nu àwọn ènìyàn tí wọ́n bá kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers sọ̀rọ̀, èyún Ọlátúnjí Dìísù, ó ní níṣe ni òun kóró ojú sí ìròyìn náà àti pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ àwọn ènìyàn tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún, pàápàá jùlọ àwọn agbófinró tán wà lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ń ṣẹlẹ̀ tí wọn ò sì dá wọn lẹ́kun wípé ó ti tó. Ìbẹ̀rùbojo ti gbọ́kàn àwọn ọlọ́kadà ìpínlẹ̀ Ondo báyìí, pàápàá jùlọ àwọn tí wọ́n wá láti ìlú tó orúkọ rẹ̀ ń jẹ́ Arigidi àti Àkùnù ní ṣe ìjọba ìbílẹ̀ Àkókó ní ìpínlẹ̀ Ondo náà, pẹ̀lú bó ṣe já sí wípé àwọn ọlọ́kadà ni wọ́n sọ wípé wọ́n ti ń pa wọ́n ní ìpakúpa báyìí ní ìlú méjèèjì yìí tí wọ́n sì tún gbé ọ̀kadà wọn sá lọ. Nínú àlàyé tí àwọn ọlọ́kadà ṣe fún àwọn oníròyìn, wọ́n ní arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dàda Jàtọ́, òní ó jẹ́ ẹni ọdún 28 tí àwọn ajínigbé yìí tí wọ́n ṣekú pa, wọ́n sá ní ìsákúsá ní Agbárí tí wọ́n sì tún gbé ọ̀kadà rẹ̀ lọ. Ó ní láìpẹ́ ní ìròyìn tó kà wọ́n lọ́wọ́ wípé arákùnrin kan ni wọ́n ń wá tó jẹ́ ọlọ́kadà láti bí ọjọ́ 3 sẹ́yìn, ṣùgbọ́n lásìkò tí wọ́n yóò rí ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Arigidi ní òpópónà Òkè Àgbè àti èyí tó ṣẹlẹ̀ ní Ìkàrẹ́ sí Arigidi náà, ó ní níṣe ni wọ́n pa àwọn ọlọ́kadà náà ní ìpakúpa tí wọ́n sì gbé ọ̀kadà wọn sá lọ. Ó sọ di mímọ̀ wípé wọ́n rí ọ̀kadà èyí tí wọ́n ṣekú pa kẹ́yìn gbà ní ààlà tó wà láàrin ìpínlẹ̀ Ondo sí ìpínlẹ̀ Kogi ọ̀hún. Wàyí o, wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà tí ó fi èsì síta, èyún Ọmọlọ́lá Fúnmiláyọ̀, ó sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn tí àwọn yóò sì fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé láìpẹ́ yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti gbọ̀yìn, òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí dìgbà tá a tún máa mú ìròyìn míì wá, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò, kẹ́ sì tún lè máa rí wa gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà, ẹ yáṣẹ́, ẹ sì kú àtàárọ̀.